lè máa ṣí de ṣọ́ọ̀bù yín máa dé ìdílé yín ṣé ní bank account ten lò. mi ní kankan sà. tí wọ́n bá pè àkáǹtì yín gan fún yín lówó ńkọ́. ẹjọ́ mi ló ti yín sà. ẹni kàṣí kí ni. kí n máa lo ti yín sà. ẹ lè lo tèmi o tí yín la gbọ́dọ̀ lò. ẹjọ́ sà jẹ́ kí n lo ti yín sà. màmá ẹ lè lo tọ̀dọ̀ mi. ẹjọ́ sà ẹ lè lo tọ̀dọ̀ mi ẹjọ́ sà. ara mà ẹ má bínú ẹ gbọ́dọ̀ pé ọ̀dọ̀ yín náà máa ṣe sí. ẹ lè sáré ṣí àkáǹtì bóyá ó pè láàrin òní sọlá mo ṣèlérí màá tún gba bí ìkọjá àbí kí nìkan ní kẹ wá pé àkáǹtì yín ẹmí ìlé lo àkáǹtì mi ẹ má bínú màmá ṣe é bínú mi ìlé lo so màá nìkan gba nǹkan fún yín sìn tẹ̀tẹ̀ kọ́ fi lè jẹun so ẹ lè ṣí ó pè wọ́n lè bá yín ṣí màá nìkan nìkan wá bó ṣe lè bá yín ṣí. tí ẹ bá ń gbọ́ àkóbá gáfárà gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV mo kí wa o fídíò tí mo mú wá fún wa yìí fọ́nrán yìí Àgbàlá Gabriel ni o pẹ̀lú Ìyámọ̀ Òpó ẹ wo Yorùbá sọ pé iná ṣìṣì kì í jóni lẹ́ẹ̀mejì mo sì ń bọ̀ wá sọ̀rọ̀ náà àjọ máa sọ̀rọ̀ lórí fídíò yìí ni o so ẹ jẹ́ kádìjọ wò ẹ bá wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ẹ bá mi pé àwọn èèyàn sí tòsí ẹ bá mi ṣe ẹ jẹ́ kó lọ gan pé èèyàn ló kọ́ ni ká gbọ́n èèyàn ní kọ́ ni ká gọ̀ ẹ ṣe ó yá lókè lọ́rùn. kílẹ̀ lè máa ṣe lórí ìjókòó báyìí màmá yìí number one èmi kàn ń bọ̀ láti chọ́ọ̀chì mo wá sáìtì màmá yìí lọ́ọ̀kan ṣé ohun tẹ̀ ń tà lélẹ̀. bẹ́ẹ̀ sà. àwọn wo lẹ́ ń tà fún tẹ́ jókòó ń bì. àwọn ọmọ skul ni sà. àwọn ọmọ skul. bẹ́ẹ̀ sà. ṣé skul tó wà lọ́ọ̀kan yìí. bẹ́ẹ̀ sà. ok bọ́ kílẹ̀ ń ṣe lórí ìjókòó ń bì. ó ti rẹ̀ mí ni mo fi jókòó sí bí. kílẹ̀ ló ṣe. ó ti rẹ̀ mí ni mo fi jókòó sí bí. ẹ jẹ́ ń jókòó tì yín ẹ ló rẹ̀ yín. bẹ́ẹ̀ sà. lẹ fi jókòó sí bí báyìí. bẹ́ẹ̀ sà. ṣé ń tẹ̀ ń tà lélẹ̀ ni. bẹ́ẹ̀ sà. cheese ball bẹ́ẹ̀. mílìkì bisikíìtì bẹ́ẹ̀. lẹ́ ń tà ń bí báyìí. bẹ́ẹ̀ sà. màmá sà. ẹ ti dàgbà ẹ ṣí gèlè yín. nígbà tí ò sí nǹkan tí màá jẹ ni. ewu ti dé. ọkọ ti kú. ẹ. ọkọ ti kú kò sẹ́ni tó ń bá mi gbẹ́rù mi ọkọ mi ti kú kò sẹ́ni tó ń bá mi gbẹ́rù mi. òun lẹ ṣe rò pé n tẹ́ mọ̀ tàrí. bẹ́ẹ̀ sà. ṣé ẹ ṣiṣẹ́ ń ta ni. ọtí kékeré mi mo ti ń tà. kẹ́ ẹ tó wọlé ọkọ lẹ ti ń tà. bẹ́ẹ̀ sà. ṣé gbogbo ọjà yín rè báyìí pátápátá gbogbo ọjà yín ni. gbogbo nǹkan tí mo ní láyé náà. sweet lélẹ̀ gbogbo ohun tó wà ń bí kò wọ 20,000. bẹ́ẹ̀ sà. ibẹ̀ lẹ́lòmí àti máa complain pé kíní kan ò tóun kíní kan ò tóun sóyún tẹ́ ń tà lélẹ̀. bẹ́ẹ̀ sà. èlé àwọn ilé báyìí. 50 naira ní sà. ẹ bá ń ṣí ẹ mo bẹ̀ yín opó nìyín báyìí. bẹ́ẹ̀ sà. mi ò nọ́kọ mọ́. àwọn ọmọ yín kọ́. ìkọ̀ọ̀kan náà mo rí inú wọn. ọ̀kan lè rí inú wọn. bẹ́ẹ̀ ni sà. ọmọ èlẹ́bí. 5 ni sà. ń bọ̀ láwọn yòókù wa. wọ́n wà níbi tó ti ń ṣiṣẹ́ káàkiri. ṣé wọ́n nawọ́ sí yín ni. ẹ̀kọ̀ọ̀kan náà ni ẹyọ kan náà ló tọ́jú mi inú wọn àmọ́ pa ẹ̀ ti pín. ipẹ́ ẹ̀ pín. bẹ́ẹ̀ sà. ẹ̀yà bíi ọmọ ipá ọmọ yín ò ní pín. àmín Jésù. ipa tí yín náà ò ní pín. àmín Jésù. mò ń bọ̀ mo wá rí màmá yìí lọ́kàn mi náà màmá yìí mo dá wọn mọ̀ torí mo máa ń rí wọn nù ṣọ́ọ̀bù tẹ́lẹ̀ tán ní ọjà mo dá wọn mọ̀ nígbà mo wá rí tán jókòó kalẹ̀ tán wọ́n ṣàjókòó wọ́n ṣàǹṣe kínní báyìí wọ́n ṣe báyìí jẹ́ ìyá ọ̀dọ̀ ìyá yìí lọ́ọ̀kan màmá kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú yín báyìí kí ló ṣẹlẹ̀ tó fi di pé ọjà yín wá lò kò wá sí ṣé gbóhùn tẹ̀ ń tàn àbóṣì kù. kò kù mọ́ kódà ì tí jẹun látàárọ̀. kí ló dé. nígbà tí ò sí nǹkan tí màá jẹ. ṣé ẹ̀ta ni ìbẹ́ láwọn ọmọ skul ẹ̀ ń ta kinní fún. nígbà tí n bá tà náà mo fi ń jẹun ni mo fi mánéjì ara mi. èló ẹ ti pa lẹ́nìí. mo pọ́n pé mo pa 300 naira. ẹ jẹ́ n wo tẹ pa. mo ti kọ́ fún àwọn tí mò ń gbajà rìn lọ́wọ́ ẹ. ok ẹ tún gbà láwìn ni. bẹ́ẹ̀ sà. ẹ ń gbà láwìn. bẹ́ẹ̀ sà. ta ló ṣe ẹ ń tẹ́ ń gbọ́ ọjà lọ́wọ́ àgbà 300 naira lọ́wọ́ yín. bẹ́ẹ̀. níbo lẹ ti ń gbà. ẹgbẹ́ dání. lẹ ti ń gba ọjà wọn. bẹ́ẹ̀ sà. so gbogbo tó wà nílẹ̀ náà tún gbà ni. bẹ́ẹ̀ sà. opó nìyí. bẹ́ẹ̀ sà. now ọmọ kan tẹ lọ́wọ́ ọ̀dọ̀ yín iṣẹ́ wo lòun ń ṣe. ọmọ skul nígbà tí ò sẹ́ni tí ó ràn mí lọ́wọ́ ti wà nílé nǹkan tí n bá pa náà lájọ fi ń jẹun. ẹ ti jọ wà nílé báyìí. bẹ́ẹ̀ sà. now màmá iṣẹ́ wo ló ń ṣe inú ilé. báwọn gbálẹ̀ nílé ọtí ni. ọmọ yín bá wọn gbálẹ̀ nílé ọtí. bẹ́ẹ̀ sà. ọmọdé mélòó. 17 years. 17 years. bẹ́ẹ̀ sà. ṣé kò lọ skul mọ́ ni. kò lọ skul. kí ló tó fi lọ skul mọ́. kò sówó tí màá lò fún ni. ókè ọkọ yín ti kú. bẹ́ẹ̀ sà ó pọ̀ nínú. ṣé ìfarúgbó ara bí ni. bẹ́ẹ̀ sà.
òun lẹ bí kàn bẹ́ẹ̀ sà. òun ló wà lọ́dọ̀ yín báyìí bẹ́ẹ̀ sà. yóò padà school. Amen. now ọjà lẹ ń tà yìí báyìí bẹ́ẹ̀ sà. kí ni kí n pélé náà àtẹ ni bẹ́ẹ̀. súwìtì bisikíìtì ó ní owó nǹkan. mo tiẹ̀ kọ́kọ́ kí yín ná pé ọwọ́ yín ó jí síṣẹ́. Yes, sir. gbogbo ẹni tó ń wò mí ọlọ́run máa rán aláàánú sí yín Àmín Jésù. gbólóhùn kan ni kẹ́ ẹ máa sọ olúwa rán aláàánú sí mi Ọlọ́run aláàánú sí mi. ọlọ́run rán aláàánú sí mi màmá yìí Yes, sir. kí lẹ nílò báyìí. ìrànlọ́wọ́ náà mo nílò. ìrànlọ́wọ́. bẹ́ẹ̀ sà. ẹni tí ó ṣàánú fún mi tí ebi ò ní fi pa mí. ẹ́ ẹni tí ó ṣàánú fún mi tí ebi ò ní ti fi pa mí yìí tí jẹun látàárọ̀ yìí sì tún jẹun sùn lálẹ́ àná. ẹ jẹun lálẹ́ àná irọ́ ni. mi jẹun sùn sẹ́yìn màmá purọ́ tán ni pásítọ̀ mi jẹun sùn sì ti jẹun àárọ̀. ẹ ti jẹun láàárọ̀ yìí. mi ti jẹun àárọ̀ ẹ ti jẹun gangan. sì jẹun sùn lálẹ́ àná. ẹ jẹun sùn. Bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ń ta kinní yìí ó yẹ kó lè mówó wà. bẹ́ẹ̀ tí n bá pa náà ni ẹni tí mo kọjá lọ́dọ̀ ẹ̀ mo ti dáwó padà fún un bá pa náà mo fi ń jùrọ̀ ọjà. ẹ pẹ̀lẹ́. Yes, sir. ó dà kí lẹ fẹ́ káwọn yẹn ṣe fún yín báyìí. wọ́n ṣàánú mi nì. tí màmá yìí tán bá rí àánú ńlá màmá yìí máa ṣiṣẹ́ tán bá rí àánú ńlá ẹni tí irú nǹkan báyìí ṣe tán bá rí àánú ńlá ṣe ní ṣọ́ọ̀bù. mo ní ṣọ́ọ̀bù. ok ní ṣọ́ọ̀bù Bẹ́ẹ̀ kò sí nǹkan bẹ́ẹ̀ mọ́ kò ni. sí nǹkan kan bẹ́ẹ̀ igi mò ń kó sí i. igi kíni. igi lásán gbà tí ò sí kan tí màá kó sí ṣọ́ọ̀bù. ṣé mo lè dé ṣọ́ọ̀bù yín. bẹ́ẹ̀ lè débẹ̀ sá. níbo lẹ̀ ń gbé. mọ̀ pọ́ ni. ẹ ra àánú gbà. àmì sà. mo tiẹ̀ kọ́ fẹ́ káwọn èèyàn kọ́kọ́ yà yín lẹ́nu ná. Yes, sir. mo fẹ́ káwọn èèyàn kọ́kọ́ rán àánú ńlá sí yín Yes, sir. kí ẹ jẹun ìwọ̀nba tẹ wá ń ta ìkẹ́ ẹ rówó san padà fún mi tẹ́ ti ń gbà nǹkan bẹ́ẹ̀ sà. kẹ́ ẹ wá rí nǹkan rà padà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ máa ṣì dé ṣọ́ọ̀bù yín máa Yes, dé sir. ìdílé yín Yes, sir. ṣé ẹ ní bank account tẹ́ ń lò. mi ní kankan sà. tí wọ́n fẹ́ pe àkáǹtì yín kan fún yín lówó ńkọ́. ẹjọ́ ń lo tiyín sà. ẹni kẹ́ ṣe kí ni. kí n máa lo tiyín sà. ẹ lè lo tèmi o tiyín la gbọ́dọ̀ lò. ẹjọ́ sà jẹ́ kí n lo tiyín sà. màmá ẹ lè lo tọ̀dọ̀ mi. ẹjọ́ sà. ẹ lè lo tọ̀dọ̀ mi ẹjọ́ sà. ara mà ẹ má bínú Yes, sir. ẹ gbọ́dọ̀ pe tọ̀dọ̀ yín Ó dáa. tọ̀dọ̀ yín náà máa ṣe sí. Ó dáa. ẹ lè sáré ṣí àkáǹtì Ó yé mi. bóyá ó pè Ó yé mi. láàrin òní sọ́la Ó ti yé mo mi. ṣèlérí màá tún gba bí ìkọjá Yes, sir. àbí kí n nìkan ní kẹ́ ẹ wá Yes, sir. kẹ́ ẹ wá pe àkáǹtì yín Yes, sir. ẹ̀mí ìlé lo àkáǹtì mi ẹ má bínú màmá Ó dáa, ṣé ẹ bínú Ó ti sà. mi ìlé lo Ó ti yé mi so sà. màá ní kàn gba nǹkan kan fún yín sìn Ó dáa sà. tẹ̀tẹ̀ kọ́ fi lè jẹun Yes, sir. so Yes, sir. ẹ lè ṣí òpè wọ́n lè bá yín ṣí Ó ti yé màá mi. ní kẹ́nìkan wá bó ṣe lè bá yín ṣí Ó yé mi sà. òpè ẹ àbí pampa àbí àwọn báǹkì kékeré yẹn Ó yé mi. ẹ̀dẹ́ lò Yes, sir. ṣùgbọ́n Yes, yóò sir. dára fún yín Yes, ẹ bá sir. mi share fídíò yìí ẹ bá ń share ẹ bá ń share ẹ bá ń share kí màmá ìkan rà àánú gbà tó bá ti di ọ̀la máa pe àkáǹtì wọn tó bá ti ṣí wọn láwọn ò lákáǹtì báyìí tí wọn náà gbọ́dọ̀ fi sí no ẹnìkan wọn ní àdáre wòlíì ẹ̀dá gbà sọ́dọ̀ yín ara ọ̀dọ̀ wọn ni so ẹ rí àánú gbà ṣe pé ẹ bá mi share gan Àmín sà. gbogbo ọwọ́ tó ń share fídíò yìí lórúkọ Jésù ọwọ́ yín lẹ fi gba orí yín Àmín Jésù. Àmín. ẹ ní rógun àsìtì Àmín Jésù. ẹ rí àánú gbà Àmín Jésù. ojú òní tì Àmín yín Jésù. in the name of Jesus Amen. God bless ẹ you. ṣeun gbogbo àtàdìjọ wo fídíò yìí pátápátá lórúkọ Jésù Kristi Ọlọ́run yóò bùkún gbogbo wa Ọlọ́run yóò gbé wa lọ́wọ́ sókè àná Ọlọ́run ò ní fi wá sílẹ̀ olóore àyànmọ́ wa lórúkọ Jésù Ọlọ́run yóò connect wọn mọ́ wa ẹ wo ìyá yìí Mòpó ni ìyá yìí ń gbé nìbàdàn Àgbàlá Gabriel Ọlọ́run rán Àgbàlá Gabriel sí ìyá yìí o ṣùgbọ́n ẹ ṣàmọ̀ pé àwọn ìyá kọ̀ọ̀kan bíi mélòó kan ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí dáadáa ẹ máa ti rí àwọn fídíò yẹn bí Ọlọ́run ṣe lo Àgbàlá Gabriel fún wọn gbogbo owó tí wọ́n sì gbà inú àkáǹtì wọn ni wọ́n gbà sí bákan náà ìyá yìí Àgbàlá Gabriel ó fẹ́ ṣe bákan náà fún ìyá yìí ṣùgbọ́n ìyá yìí ò ní àkáǹtì ìyá yìí wá sọ wípé kí Àgbàlá Gabriel bá òun pe àkáǹtì tiẹ̀ fún àwọn tó máa ràn òun lọ́wọ́ tó máa ṣàánú fóun ṣùgbọ́n Àgbàlá Gabriel kọ̀ jálẹ̀ o a lè dá Àgbàlá Gabriel lẹ́bi àbí kí lẹ̀yin rí sí torí pé kí ni iná ìṣìṣì kì í jóni lẹ́ẹ̀mejì èèyàn ló ń kọ́ ni ká gbọ́n èèyàn ló ń kọ́ ni ká gọ̀ so mi ò lè dá Àgbàlá Gabriel lẹ́bi ń tèmi o fún
ìgbésẹ̀ tó gbé yẹn pé ìyá àkáǹtì tí yín gangan lẹ gbọ́dọ̀ pè, bóyá kán bá yín ṣí àkáǹtì pàjáwìrì kan tí òun yóò ràn yín lọ́wọ́ láti pè fún gbogbo àwọn tó bá fẹ́ ṣàánú fún yín. Báwo lẹ̀yin ṣe rí ìgbésẹ̀ yẹn sí? Ṣé ó dà bẹ́ẹ̀ àbí kò dà bẹ́ẹ̀? Àbí ohun tí Àgbàlá Gabriel ṣe fún ìyá yẹn tí kò pe àkáǹtì tiẹ̀ fún àwọn èèyàn àbí kò dáa? Àbí ohun tó ṣe yẹn ó kù díẹ̀ káàtó? Bẹ́ẹ̀ náà bá ṣe rí sí, ẹ jẹ́ ká gbọ́ àmọ̀ràn tiyín ní comment section. Lórúkọ Jésù, olùrànlọ́wọ́ àyànmọ́ wa, ẹni tí yóò fà wá gòkè láyé, Ọlọ́run yóò connect wa papọ̀. Gbogbo ojú tó ń wo fídíò yìí pátá, ẹ̀yin tẹ́lẹ̀ tí subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe, yóò dára fún wa. Láìpẹ́ á padà wà lálàáfíà.